Ijó èso lè ń jó lérí TikTok. Ojú mi rí Àjọkẹ́. Ó tiẹ̀ yóò bọ̀ bí jẹ́. Ọ̀gá mi ló lé mi bí iṣẹ́. Wọ́n sọ pé ti ń tọ́dún mẹ́ta yìí mo ti wá bí iṣẹ́. Pé mi tó ìsan pọ́n kan náà wo iṣẹ́ náà fún lé mi. A sọ pé kí n pè yín wá pé lẹ bá sì ń bọ̀ kẹ́ ẹ múra owó dání. Ọ̀gá rẹ̀ lé ẹ ibi iṣẹ́ pé o ti lọ ọdún mẹ́ta bí iṣẹ́ ò san kan ló fi lé ẹ. Àti pé ṣé mi ti sọ fẹ́ pé mi ní owó kankan èyí mo fẹ́ ná sérí fẹ́ ṣé mi sọ bẹ́ẹ̀ fẹ́ àbí mi sọ bẹ́ẹ̀ fún ìwé àti mọ̀mọ́ rẹ̀ àbí mọ̀mọ́ rẹ̀ kọ́ ló gbé ẹ lọ bí jẹ́. Mo ti sọ bẹ́ẹ̀ fún nínú léyè pé lẹ́yìn Àdìgún yé mo fẹ́ ná owó mi fún mi fẹ́ náwó kankan sérí obìnrin torí ìṣòro ní pé ẹ bá dàgbà bá lọlé ọkọ sẹ́yìn gbogbo owó yà ná sérí fún yín ẹ̀yin àtọkọ yín lẹ́jọ́ wọn máa jẹ́ mi tẹ̀fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ ẹ máa lọ. Hello Àdìgún, hello mi ń gbọ́ ẹ. Ok, o wà ní Bivet 100 million gbà lọ́wọ́ mi lónà ó tán. Ọmọ yìí ó ń yọ̀. Ọ̀dà ó nílò owó fòkun ẹ ti ra òun lẹ̀. Kò sí wàhálà màá ṣe tán sẹ́yìn a máa kó ìwọ̀nba chẹ́ńjì ó wà lọ́wọ́ mi fún Àjọkẹ́. A ṣe sínú àkáǹtì fẹ́ o gbọ́. Ọ̀dà ká ní túta lẹ̀. Àjọkẹ́. Yá. O ṣáàmọ ni mẹ́rọ ẹ̀gbọ́n rẹ̀ Àdìgún. Sẹ́yìn owó èyí ẹ lọ a máa la ṣe sínú àkáǹtì rẹ̀ kó o sì yára lọ wá tètè láṣẹ owó náà sínú àkáǹtì ẹ̀gbọ́n rẹ̀ má pẹ́ o. Ó máa wo ohun yìí mi ń wò lọ rí. Ó kàn é ń. Bàbá Àjọkẹ́ ṣáyé lẹ́yìn ṣe yẹn ṣé ayé lẹ́yìn ṣe yẹn ẹ bàbá Àjọkẹ́ ṣé bíbílẹ̀ wá ń ṣe làjọkẹ́ dé aṣọ sí àṣọ pé wọ́n lé òun níbi iṣẹ́ àtọ́dún kẹta àti gbọ́mọ náà sí ibi iṣẹ́ ẹ sọ ọkàn nípa owó rẹ̀ Àdìgún pé ń sẹ́yìn o a sọ pé òun nídìí ẹ ti fowó fún ránṣẹ́ sẹ́yìn bàbá Àjọkẹ́ ṣáyé lẹ́yìn ṣe yẹn. Ohun yé mi máa béèrè lọ́fẹ̀ẹ́ ni pé ṣé èmi pẹ̀lú ẹ̀ lájọ gbé Àjọkẹ́ lọ síbi iṣẹ́ lẹ̀ yé wá ń bọ̀ sẹ́yìn pé òun nílò owó yẹn wá ń bá mi. Mo ti sọ fún yín nínú ilé bíi pé wọ́n bá ti jọ mọ́ ọ̀rọ̀ obìnrin ẹ má tó gbé abá mi bímọ. Àdìgún tẹ́lẹ̀ mi pẹ̀lú ẹjọ́ nọ́rọ̀ torí yóò bá dọjọ́ wájú tán sẹ́yìn ìyá Àjọkẹ́ ó bá ṣe títí tí a bá lọlé ọkọ sẹ́yìn gbogbo owó ìmúná ṣe fún ó gún mi rìn èmi ìṣe yẹn. Bẹ́ẹ̀ ló dá sẹ́yìn. Bẹ́ẹ̀ lọ ẹ má wò ẹ ṣáà máa rántí ọ̀la o ẹ máa rántí ọ̀la. Kó ṣe ọ̀la. Ibi yà máa jalè ẹ̀sẹ̀ àtijọ́ ń wò lọ fíìmù yóò gùn lọ. Fún wọn sọ yẹn sẹ́yìn máa tó ṣe second mail fún Àdìgún kó lè mọ̀ pé kò jẹ́ pé kò sí owó èmo fi lè ràn Àjọkẹ́ ní ibi jẹ́. Ọmọ mi Ìsẹ́yìn ọkọ̀ náà yóò tó fún máa gbé mi ibi sọ́kọ̀ náà tó wà. Mọ́mì ẹ má ṣe ọ̀nà ọkọ̀ ó wà tà. Àjẹ́ta lóhun ni ọkọ̀ náà tó wà. Ìta ló wà ẹ jọ á lọ. Kó tó má ṣe ti bàbá Àdìgún sí ibẹ̀ ṣó máa fún bàbá Àdìgún kalẹ̀ láàmà máa gbà mí lọ. Ṣé bí gbogbo ènìyàn bá tẹ̀ sọ pé kí n tọ́jú bàbá ṣé ó yẹ kẹ́yìn náà máa sọ ẹ̀ ṣé ẹ ti gbàgbé àsìkò yẹn lé mi ibi iṣẹ́ yìí mo wálé yẹ bàbá mi sọ pé òun ò tẹ̀fẹ́ náwó kankan sérí mi ṣé ẹ ti gbàgbé lẹ̀. Ìgbé ṣé mi ti sọ fẹ́ pé mi ní owó kankan èyí mo fẹ́ ná sérí fẹ́ ṣé mi sọ bẹ́ẹ̀ fẹ́ àbí mi sọ bẹ́ẹ̀ fún ìwé àti mọ̀mọ́ rẹ̀ àbí mọ̀mọ́ rẹ̀ kọ́ ló gbé ẹ lọ bí jẹ́. Mo ti sọ bẹ́ẹ̀ fún yín nínú léyè pé lẹ́yìn Àdìgún yé mo fẹ́ ná owó mi fún mi fẹ́ náwó kankan sérí obìnrin torí ìṣòro ní pé ẹ bá dàgbà bá lọlé ọkọ sẹ́yìn gbogbo owó yà ná sérí fún yín ẹ̀yin àtọkọ yín lẹ́jọ́ wọn máa jẹ́ mi tẹ̀fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ ẹ máa lọ. Ẹ wo ló bá jẹ́ títí wọn yẹn mi ò tẹ̀ náwó kan má tẹ̀ fún wọn rárá. Wo Àjọkẹ́ sùúrù ní lo ilé ayé o lè ṣètò ìrìn yé bàbá ẹ̀ ṣe fẹ́ kó yọ ọ́ kó lọ rẹ̀ bàbá dá ọkọ̀ àlè bí gbọ́ ọkọ̀. Àdìgún yẹn wọ́n náwó sérí fún lásìkò náà
ṣèbí òun ló ti wá di ọmọ ọ̀tá sí gbòòrò ẹ̀ òun ló wá di ọmọ ọ̀tá ń fagbó kiri kódé Àdìgún náà ṣe máa bọ́ wọn sìn. ó dáa kò sí wàhálà ń bá Ọlọ́run ti ṣe ó ti yanjú. àdúpẹ́ Yẹn tó ti tọ́pẹ́. màá tẹ̀lé wọn sìn ká tẹ̀lé ọmọ ti gbọ́. Bàbá Àdìgún ẹ wàá bẹ. Àdìgún ẹgbà. N bò ń sọmọ mi dédé ọkọ. ẹ̀yà kalẹ̀. Ẹ sì dédé ọkọ. ó ṣe pẹ̀lẹ́ wẹ́rọ̀ rẹ̀. dé kó dé bàbá ẹ káàsán. kó dé kó ṣe. bàbá iná ń bí mi ẹran tèmi yémi ti rà látọdún karùn-ún wa yémi mi tọ́ sérí fún yé máa tà á fún máa tẹun yé mo fún máa tẹ lówó ṣùṣù sẹ́yìn á rí i pé ẹran tèmi ló da ẹran tèmi ló ti gbó yóò máa wá jí ló san gangan. wá tó rí yẹn ṣáà ti bá mi filẹ̀ bá mi filẹ̀ ìwé náà ṣáà rí i pé òun náà ké ló kù mí bí sẹ́yìn bá mi fúlẹ̀ Ọlọ́run á bá mi kó sínú ọ̀fọ̀ nítorí mi mú ìyé mo tó lè ṣe é sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ náà bá mi fúlẹ̀ jọ mo bẹ́ẹ̀ tó lọ lọ́hùn. bàbá ọlá yín lọ ọlá yín lọ. mo ti gbọ́ bá mi jáde bá mi. mi bá. gbégbé náà wá. ọlá yín lọ. ọlá yín ni o. kó má tó wájọ mi ẹ̀ mọ́ o. kò ní wá. ló bá wá. bá mi ó ti rẹ. Fuck now. ọmọ yìí ṣé ayé ló ń ṣe yìí. bàbá ẹ kó rí ẹ. ayé ló ń ṣe yìí. ẹ má wàá kàn kí wàá sùn pásítọ̀ ẹ fi eré náà ẹ má tó ṣọwọ́. ìwé èyí mo náwó sérí fún àjọkẹ́ èmi náwó sérí fún òun ló ti wá gbé ìyá rẹ̀ lọ ẹ ìwé èyí ó tó má sanjọ́ mi ó tó ń ṣe rádaràdá tó ń jalè. àǹtí àjọkẹ́ wa rẹ̀ ẹ̀mí ò kó bá a tẹ bílíbẹ̀ mi náà báyìí báàmì ẹ má sunkún ẹ má sunkún ẹ kò má lọ wá adìẹ ìyá àdàkẹ́ adìẹ mò ń wo adìẹ láti gbà yẹn ẹ gbọ́ àmọ́ àyíkàn jẹ alẹ́ ẹ má fọ̀ mọ́ apẹ́ mi bá mi tó lọ ẹ kọ́. mo ṣe tán ojú mi wá já.